lára àṣẹlẹ̀ àti lára gbogbo ẹni tó ń kú. tóró wà láyé ó kéré jù lójoojúmọ́ ni wọ́n làwọn èèyàn ń kú. ìjọba wà sí lára wọn. so wá sí tá a gbà táwọn èèyàn ń kú táwọn mójú kúrò ń bẹ̀rẹ̀ pé ilé ikú iṣẹ́ ti lọ nìyẹn kíní kan ó ti kú tiẹ̀ ti lọ nìyẹn ni wá la ìgbésí ayé wa fi ń rí rúdurùdu báyìí ló fi ń rí rúdurùdu. hadith kan ni kun fi dunya كأنك غريب أكرمكم الله في الدنيا كأنك غريب أو عابر سبيل كن في الدنيا ما بلاي كأنك غريب bí àjòjì tó ń lọ tí ó ìdébi tó ń lọ أو عابر السبيل àbẹ́ tó ti ẹ̀ ń rí kọjá. àgbà pé gbogbo aláyé à ń rí kọjá ni. bus stop wa kọ́lá wà yìí àbí terminus. kò sí bẹ́ẹ̀ míyàn ṣe lè gùn tó ń rí kọjá náà ni. ó ń rí kọjá ni. ó ní kí là ń pè mo fẹ́ rántí orin kan wípé màá rántí nìsín òun rí kọjá ni rírí kọjá ẹ̀ kò tí ìdébi tó ń lọ àìdébi téèyàn ń lọ yẹn kí lè ṣe ń pa tó ní fún bí tó ń lọ. kí lè ṣe ń pa tó ní ẹni tó fẹ́ rìnrìn àjò yóò palẹ̀ mọ́ kí lòun fẹ́ jẹ kí lòun fẹ́ lò níbi tó ń lọ. ṣé ń gbàtà jẹ́ abiru sebil tá ń lọ kí n lè ṣe ń pa wá kí n láti prepare kalẹ̀ wípé a lọ bá lọ́hùn. Allahu Akbar. Alamul mauti yaluhu sayasiru al-maru yawman jasadan ma fihi ruhu. Àárò padà kúrò tẹ́mi ò ní síbẹ̀. Kulluna fi ghaflatin wal mautu yagidu wa yaruhu. Gbogbo wa inú ìfọ́núfọ́ra la wà fi ghaflatin wal mautu yagidu wa yaruhu. Láàárọ̀ ikú ń ṣẹlẹ̀ lálẹ́ ikú ń ṣẹlẹ̀. Bayna ayni kulli hayyin alamul mauti yaluhu. Bí gbogbo wa ṣe ń lajú lẹ́rìí àsíá ikú dẹ̀ ń fẹ́ lójú wa báyìí. Allahu Akbar. Nuhu ala nafsika ya miskinu. Ala nafsika. Tó bá pèrè ń bàbá àsìnkú ó fẹ́ gbàlejò gbogbo ẹni tó fún ẹni tó kú. Nuh ala nafsik ìwọ ni kó kọ́kọ́ sunkún ara ẹ̀ náà. Ya miskinu in kunta tanuhu. Tó bá yẹ pé lóòótọ́ ló gbà rí pé ó kú ó ń sunkún ẹni tó kú.
لتموتن وإن أمرت ما أمر نوح. Ànábì Nuhu lọ́pọ̀lọpọ̀ èèyàn gbà pé ó lò ẹgbẹ̀rún ọdún bí ó ti rí bẹ́ẹ̀ but òun lẹ̀mí ẹ̀ gùn bẹ́ẹ̀ mí ẹ̀ ṣe gùn tó tẹ́mi tiẹ̀ náà bá gùn nǹkan tí yóò pín jọ kan. ọwọ́ ni ẹ̀ tí wọ́n bá ti wá mọ̀ yẹn bẹ́ẹ̀ kí lè ń palẹ̀ mọ́ kí ló ń palẹ̀ mọ́ èèyàn ló ní ohun tó pọ̀ èèyàn ló ní ohun tó pọ̀ bẹ́ẹ̀ ni tẹ́yẹ bá ń ké nìsín á ti mọ̀ pé ẹyẹ ló ń ké but ẹni tí tó bá jẹ́ èèyàn ni má fọkàn balẹ̀ sí ohun tó dún yẹn o ara lè máa ní kó máa rẹ́rìn káàsà ó lè máa sunkún kó jẹ́ dùnnú ló wà lábẹ́ ó sì lè máa rẹ́rìn ó yá rí pé kò banú jẹ́ àbí ó ń banú jẹ́ ohun oríṣiríṣi lèèyàn ni làfáàfẹ́ sọ pé àwa dhibu Foster anasto be zawa. Dhibu kí lẹ̀ ń pè ìkookò lédè Lárúbáwá àwa òun ni dídùn kookò búbú ẹ̀ tó bá ń bú tó bá ń ké báyìí òun ni orúkọ ohun tí ẹ nìyẹn tó bá rí pé kẹ́tẹ́kẹ́tẹ́ ni nìháàkù nìyẹn ohun yẹn ohun kẹ́tẹ́kẹ́tẹ́ nìyẹn ó ní bí wọ́n ṣe ń lò fún kọ̀ọ̀kan so bí ìkookò bá wá ké tí bí bá ti ń pa wàá mọ̀ tó rí nǹkan dùnnú tó ń dunnú wàá mọ̀ bó rí nǹkan bànújẹ́ wàá mọ̀ àmọ́ téèyàn bá sọ̀rọ̀ wàsọ́wọ́ta ìsánù fakiditu àtírù tètè ya bẹ́ ó dùn òun nífa ó dùn ní ẹ kó tètè ya bẹ́ má rò yí pé ọ̀rọ̀ ẹ̀yẹn má rò yí pé ó ṣe kó ń sunkún rárá ó dùn òun ní ohun tó yẹ kó fani mọ́ra tètè gbárí lé kó gba eré ni Allahu Akbar èèyàn ló lóhùn tó pọ̀ yóò máa ṣe inú ẹ̀ sì ń dùn ni yóò máa rẹ́rìn inú ẹ̀ sì ń bàjẹ́ Allahu Akbar Allahu Akbar gbogbo ṣẹlẹ̀ ẹrú ṣẹlẹ̀ báyìí láàmà ríru ẹ̀ má lè rò pé gbogbo ẹni tó ń kí ẹ ló ń kí ẹ ọ̀fọ̀ má rò pé gbogbo ẹni tí ò tí ì kí ẹ òun ni ó dùn mọ́ Allahu Akbar Allahu Akbar àwọn lakọ́kọ́ rí ìgbà tí ṣẹlẹ̀ àwọn lakọ́kọ́ rí bọ́yá ẹni tó ń fẹ́ kó kú tẹ́lẹ̀ náà ni ó wá kú yóò wá lọ bẹ̀ yóò máa ṣe bẹ́ẹ̀ ni pé kí ni yóò máa Allahu Akbar ó sì wálé òkú kò sunkún ó lè jẹ́ kún ọkàn ló ń sún bẹ́ẹ̀ni lójú rẹ̀ ní bẹ́ẹ̀ni
èèyàn ló lóhùn tó pọ̀ èèyàn ló lóhùn tó pọ̀ àwọn tàfàsílù tó wà lábẹ́nu ẹni tá a sì máa rí nìyẹn. Now àmọ́ wà síbẹ̀ ní pé ṣé gbogbo ìṣẹ̀lẹ̀ yìí àtàwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ìwọ̀n wípé ẹja máa báyé lọ kí ló ikú ò tí kàn wá kò tiẹ̀ lè kàn hùn inú ẹ̀ ó sì máa dùn. Allahu Akbar. Lára bẹ́ẹ̀ yẹn a sọ pé ok nígbà téèyàn rí báyìí inú ẹni tó jọ́ta fún yàn tó wá kú téèyàn wá dúró síbẹ̀ yìí pé òun ni bàbá àsìnkú ẹ jẹ́ máa gba àwọn èèyàn lálejò ẹ jẹ́ máa gba àwọn èèyàn lálejò kí ni irú yẹn kí ni ìtumọ̀ ẹ̀ ṣé ìsìláàmù náà nìyẹn fún wa tá à ń dunnú yìí pé ìkànnú àwọn kèfèrí ó kú nìyí ìkànnú àwọn kìíní tí wọ́n ti kú inú àwọn oníbídíà ó ti kú ṣé ìsìláàmù nìyẹn Ànábì sallallahu alaihi wasallam ó jókòó pẹ̀lú àwọn sàábí ńjọ́ kan radiyallahu ta'ala anhu wọ́n wá ń gbé òkú kan bọ̀ ó jókòó Yẹhudi Ànábì ò tí mọ̀kú tán gbé bọ̀ wọ́n ṣáà ń gbókú yẹn wọ́n fẹ́ fi kọjá Ànábì wá dìde sallallahu alaihi wasallam ó dìde fókú yẹn wọ́n fi gbé kọjá àwọn sábẹ́ wa sọ fún mi pé òkú Yẹhudi ni wọ́n ní ṣé kìí ṣe mí ló ara rẹ̀ ni sallallahu alaihi wasallam ṣé Ànábì ló ṣe yẹn bẹ́ẹ̀ ni sallallahu alaihi wasallam ṣé kìí ṣe mí ló wà lára ẹ̀ èèyàn àkọ́kọ́ nìyẹn wọ́n tún ń gbé òkú lọ àwọn èèyàn sọ pé èèyàn rí ni Ànábì dákẹ́ sallallahu alaihi wasallam ó tún yá wọ́n gbókú mi kọjá wọ́n pé ará àdúgbò ó àsinmi bí fìtínà bí wàhálẹ̀ antum shuhada Allahi fil ard ipe àwọn gbá kọ́kọ́ kọjá wọ́n ní èèyàn rí ni oníwájàbátì hadha asnaytum alayhi khayran wajabat lahu al-jannatu èyí tí wọ́n sọ̀rọ̀ rí sí yẹn aljanna ti dọ̀ràn èèyàn fún wa hadha asnaytum alayhi sharran fawajabat ẹlẹ́ẹ̀kejì lahu an-nar wọ́n sọ̀rọ̀ wípé èèyàn bú ni o wajabata alayhi an-nar èèyàn dèrò antum shuhada Allahi fil ardi ẹ̀yin lẹ́lẹ́rìí Ọlọ́run lórí ilẹ̀ sallallahu alaihi wasallam so àdísì méjèèjì tá a rí èèyàn ti tó bàbá ìmáàmù
wọ́n èyí ṣẹni téèyàn ó ṣẹ̀ṣẹ̀ júwe radiyallahu ta'ala anhu. radiyallahu ta'ala anhu. kì í ṣe pípọ́n akramakumullah. nǹkan tí wọ́n bá ṣe òun ni kéèyàn sọ bí wọ́n bá ṣe rí òun ni kéèyàn sọ ó lè kún èèyàn lọ́dà kó jẹ́ dúdú kó wá kún lọ́dà funfun lọ́dọ̀ Ọlọ́run rárá akramakumullah. kò sì lè jẹ́ funfun kó kún ní dúdú lọ́dọ̀ Ọlọ́run rárá Ọlọ́run èyí ṣe bẹ́ẹ̀. Allahu akbar. ó tún máa ń pé bàbá Imam Muhammad Bashir Saleh radiyallahu ta'ala ta'ala anhu. tí o bá mọ̀ pé èèyàn rẹ̀ ni tó gbà èmi o akramakumullah. mo gbà Allahu akbar. radiyallahu ta'ala anhu. mo gbà pẹ̀lú àwọn ọ̀dí oríṣiríṣi tí mo ní lọ́wọ́ akramakumullah. tó pọ̀ tí ò ṣe kà Allahu akbar. yàní pé kò ṣe kà yẹn ó mìíràn pé ó pọ̀ ni kì í ṣe pé nǹkan tá a lè sọ anakumullah. bọ́tí bá ṣe ń sọ̀rọ̀ yìí ó níbi táàyè lè gbà wá mọ́ tá a lè máa fi sọ. akramakumullah. àpèjúwe tí ẹ̀kọ́ in tó gbẹ̀yìn iṣẹ́ èèyàn máa ń tọrọ pé ijal kalimata akhira kalimatina shahadata an la ilaha illallah wa anna muhammadan rasulullah. iṣẹ́ ibi tí iṣẹ́ rẹ̀ man shabba ala shay'in shaba alayhi wa man shaba ala shay'in